Kọ́lọ́run kó máa gbà wá ní o, kọ́lọ́run kó máa gbà wá. Gbogbo alámọ̀ pé ilé ayé le o, torí pé ayé bó ò bínú wọn á bínú ẹ, bó ò ṣẹ̀wọ̀n wá ló ṣe àwọn. Ṣùgbọ́n mo gbà ládùúrà pé ayé ò ní rí wa mú o, tọmọtọmọ tọkọtọkọ ayé ò ní rí yín mú o. Ìdààmú wàhálà tí mo ń dé bá ní fẹ́ni fi ń sá káàkiri kíjokíjo tó fi mọ́ ń gbé àwọ̀ ẹni wọ̀ ṣiṣẹ́ ibi kò ní dé bá yín o. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Bí bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí a fún yín lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé ẹ kàn bá wa tẹ subscription button àti notification bell tó yẹ gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Àjọmọ̀ láǹfààní láti ṣe kíni, láti fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ ní láti gbádùn ara wa. Sinimá tí mo mú wá fún yín lọ́jọ́ tòní ni Ẹ̀dà ni sinimá tí mo mú wá fún yín ní ọjọ́ tòní. Àwọn òṣèré jàǹkànjàǹkàn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé sinimá tí wù nítorí ọlá bá ti wà wàhálà ìdààmú náà ni ẹ ti mọ̀, ariwo bí aláfiṣe. Wù nítorí ọlá wà nínú sinimá yìí. Sẹ́límọ́ àwọn náà gbẹ́yìn òyìn Sẹ́límọ́ Adéyẹmọ, Bimbo, Oshin, bàbá Dele, Odule, gbogbo àwọn èèyàn yìí gbàǹgbàǹgbà ẹ̀rìnà lọ kópa nínú sinimá Ẹ̀dà. Arábìnrin kan mà ní ló ń di méjì ló ń di mẹ́ta. Gbogbo ibi tó bá ti yẹ kó rí ojú rere àti àánú gbà, ẹ̀dà kejì ẹ̀ ó ti lọ síbẹ̀ yóò ti babẹ̀ jẹ́ àbẹ́ẹ̀ rí ilé ayé. Títí kan ọkọ àfẹ́sọ́nà ẹ̀dà ti débẹ̀ ṣáájú ẹ̀ níjọ́ tó fẹ́ lọ míìtì àwọn fámílì ọkọ. Ìyẹn ti lambas tí wọ́n yẹn ni wípé ó ti sọ̀rọ̀ sí bàbá ọkọ, ó ti sọ̀rọ̀ sí ìyá ọkọ yánnayànna, ó ti fojú wọn gbolẹ̀. Wọ́n ti lè jáde lé ní ọ̀ríjínà gangan ṣẹ̀ṣẹ̀ wàá dé àbẹ́ẹ̀ rí ilé ayé. Gbogbo ibi tó ti yẹ kó rójú rere, tó ti yẹ kó ríṣẹ́ gidi gbà, ibù kan ti fún níṣẹ́, ẹ̀dà yóò padà lọ síbẹ̀, yóò ṣe kíni, yóò sì babẹ̀ jẹ́ tí wọ́n fi gbaṣẹ́ náà lọ́wọ́ ẹ̀. Àbẹ́ẹ̀ rí páyé burú. Wọ́n wá ní ifá tá a dá tó máa ń doni jù ní ifá tí ò ní ẹbọ, tí ò létùtù. Wọ́n gba ilé aláwo lọ o, wọ́n gba ilé oṣègùn lọ. Babaláwo fi dá wọn lójú wípé kò sí ọ̀nà àbáyọ bí ó ṣe bá kúrò. Ẹ̀jẹ̀ ṣé nǹkan kan wọ́n wà ní ayé yìí tí Ọlọ́run mi àkàbìkálà ò lè ṣe ni. Èmi ò rí irú nǹkan bẹ́ẹ̀, torí gbogbo nǹkan lèmi mọ̀ pé Ọlọ́run tèmi lè ṣe, ṣùgbọ́n àwọn nǹkan kan tún wà tí ò ní ṣe. Ṣé ebi wo eléyìí wá ni? Nínú sinimá Ẹ̀dà ni tẹ́lẹ̀ ọba tí ìwé ẹ má jẹ́ sọ̀rọ̀ jẹ́ lọ sí Àpáta TV, ẹ tẹ̀ síbẹ̀ Ẹ̀dà, ibẹ̀ lẹ ti máa rí sinimá yìí wò. Ẹ jẹ́ kájọ wá sọ̀rọ̀ lé lórí nínú sinimá yìí, ṣé ti ẹ̀rí kọ́ àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ta lẹ gbé fún, ta ló ṣiṣẹ́ jù, ẹ ṣé púpọ̀.